Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ọ̀dẹ̀ ọ̀dùn bí o, àjíǹde àtayọ̀ ni a ó máa jẹ́ fún wa o. Ǹjẹ́ ẹ ti gbọ́? Àwọn agbésùmọ̀mí ti upgrade o, wọ́n tún ti upgrade lórí ìwà ìbàjẹ́ wọn. Bẹ́ẹ̀ àwọn agbésùmọ̀mí ti fojoojúmọ́ upgrade sí débi wípé ìṣẹ̀lẹ̀ kan ni wọ́n tún ṣẹ̀ṣẹ̀ ṣe ní ìpínlẹ̀ Kebbi. Wọ́n mà ti lọ ṣe ìkọlù o débi pé wọ́n ti ya wọ ọ́fíìsì immigration. Bẹ́ẹ̀ ni immigration office ní ìpínlẹ̀ Kebbi. Kódà kò ṣe pé ya wọ̀ nìkan, wọ́n tún rí i pé àwọn pa òṣìṣẹ́, àwọn pa 3 nínú wọn kí wọ́n tó rí i pé àwọn kúrò. Ó dẹ̀ ga o, agbésùmọ̀mí ti upgrade, wọ́n ti wọ immigration ọ́fíìsì lọ, wọ́n ti dáná sun gbogbo ìwé, kódà wọ́n dáná sun gbogbo ọkọ̀, wọ́n dáná sun gbogbo nǹkan tó ń bẹ́ẹ̀ tó wúlò. Odidi Nigeria Immigration Services ní ìpínlẹ̀ Kebbi ni a gbọ́ wípé agbésùmọ̀mí wọbẹ̀. Kódà wọn ò bá ṣeré lọ rárá. Wọ́n pa àwọn èèyàn 3 nínú rẹ̀ débi wípé ọkọ̀ tó tún bẹ́ẹ̀ wọ́n tún dáná sun gbogbo ìwé, wọ́n dáná sun láti fi lè jẹ́ kó yé ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin ọmọ pàápàá pé kò sí ohun tó lè ṣẹlẹ̀, wọn ò lè dá wọn dúró. Ó ga o, agbésùmọ̀mí ti wá rọ́wọ́ mú gan-an lórílẹ̀‐èdè Nàìjíríà débi pé wọ́n ti wá ń fi ìwà ìbàjẹ́ wọ́n ti fi ń ṣayọ̀ tí ò sì sí ìjọba tó mú wọn. Ìṣẹ̀lẹ̀ rí o, ìṣẹ̀lẹ̀ lánàá yìí, eléyìí ò sọ̀rọ̀ àhesọ. Ìṣẹ̀lẹ̀ ní ọjọ́ 28 oṣù kọkànlá, ìyẹn ní ọdún 2025 ni agbésùmọ̀mí wọ immigration office nípínlẹ̀ Kebbi tí wọ́n dẹ̀ dàbí ẹ̀dùn tọ́rọ̀ bí òwe débi pé wọ́n jẹ́ kó yé ìjọba pé kò sí ohun tí wọ́n lè ṣe fáwọn. Ṣètìrí pé ìlú yìí ti tán, ètò ààbò ti mẹ́hẹ pátápátá. Odidi immigration office ni a gbọ́ pé agbésùmọ̀mí dáná sun. Odidi immigration ni wọ́n bàjẹ́, wọ́n tún kúrò lórí orí sójà, wọ́n tún bọ́ sí immigration office, wọ́n tún dáná sun wọ́n dáná sun gbogbo ibẹ̀ débi ọkọ̀, wọ́n dáná sun. Ẹ̀gbọ́n pínpín lẹ́nu ìjọba, àwọn ìjọba ò sọ̀rọ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí n tó jáde la gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀. Bàbá dẹ̀ sọ̀rọ̀ immigration services, àwọn èyí tí wọ́n ṣe ìwé ìrìnnà, àwọn tó ń ṣe NIN, àwọn bẹ́ẹ̀ lọ ni wọ́n dáná sun ọ́fíìsì, tó tún dáná sun ọkọ̀. Ara tá a sọ rèé o. Odidi àwọn tó ń ṣe ìwé ìrìnnà, tó ń ṣe ìwé travel yẹn passport ni wọ́n wọ̀ ọ̀dọ̀ wọn tí wọ́n dáná sun gbogbo bẹ̀ débi pé wọ́n tún pa àwọn èèyàn 3 tí ò sì pínkì tó ti ẹ̀yìn ẹ̀ yọ. Ṣùgbọ́n tá a pariwo rẹ̀ wípé ọmọ Yorùbá, ọmọ Nàìjíríà ẹ múra, nítorí àwọn aráabí yìí ò ṣeré rárá. Wọ́n fẹ́ gba odidi ìlú mọ́ wa lọ́wọ́ ni nílẹ̀ Yorùbá, wọ́n fẹ́ gba odidi ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́ ni o débi wípé a ò ní lè rí nǹkan kan ṣe sí i. Náà ṣe rí i pé ó ń jọ gàtẹ́ tí kò jọ gàtẹ́, ó ti fẹsẹ̀ méjèèjì tìrò. Òun lẹgbọ́n tó tún ṣẹlẹ̀ yìí, ara ẹ̀ náà lélẹ́yìí tí ó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ohun tó wá yani lẹ́nu jù ni wípé àwọn ọmọ Niger Delta náà bínú o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ páwọ̀ yẹ wọ ipò là, àwọn ọmọ Niger Delta wọ́n bínú. Wọ́n padà ṣe fún àwọn agbésùmọ̀mí o, nítorí gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn agbésùmọ̀mí lọ ṣe ìkọlù, wọ́n lọ ya wọ Port Harcourt nírètí pé bó ṣe ṣe náà ni wọ́n á ṣe máa ṣe lọ, láì mọ̀ pé kò dé gbogbo ibi. Ṣẹ́rí tí ọwọ́ àwọn ọmọ Niger Delta tí ọwọ́ wọn tó àwọn agbésùmọ̀mí tí wọ́n rí mú látàrí pé ya wọ Port Harcourt. Ẹ wo, ẹ má jẹ́ ń tàn yín, ọ̀rọ̀ náà dàbí òjò tó pàjẹ́ ni, kò ní délé ròyìn.
tó túmọ̀ sí pé wọ́n ṣe agbésùnmọ̀mí náà bí ọṣẹ ṣe ń ṣojú. Wọ́n ṣe é níṣe wípé ìwọ ò ní wá mọ́, ìyẹn nìkan tún kọ̀. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé tójú tìyẹ́ làparò fi ríran. Another news tó tún jẹ́ kókó tó tún mú ìdùnnú bá wa wípé ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá, iṣẹ́ ribiribi mà là ń ṣe o. Iṣẹ́ ribiribi là ń ṣe nítorí ẹ kí gbòòsà fúnlẹ̀ Yorùbá. Gbòòsà, ǹjẹ́ ẹ ti gbọ́ wípé ní ìpínlẹ̀ Ògùn ọwọ́ ti tẹ àwọn agbésùnmọ̀mí. Ọwọ́ tẹ àwọn agbésùnmọ̀mí ni o ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni pé ní ọjọ́ 13 yìí, ọjọ́ 17 oṣù kọkànlá ní ọdún tàwa yìí ni a gbọ́ wípé wọ́n ti kó àwọn agbésùnmọ̀mí wọlé ní agbègbè Máwùkọ́. Ibẹ̀ ni a gbọ́ pé ọwọ́ ti tẹ àwọn agbésùnmọ̀mí. Ṣé wá rí i pé ìdùnnú ni o, nítorí ìgbésẹ̀ ayọ̀ ni ẹ wò látàrí oríire tí àwọn ìpínlẹ̀ Niger Delta àti àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn ṣe. Ó mú orí àwọn ènìyàn wú láti lè pariwo pé yes, a ṣẹ̀ṣẹ̀ jí lójú oorun ni. Pàápàá jùlọ gbogbo oníkàlùkù pariwo, ẹ wò, ẹ dákun, ẹ má tún fi wọ́n sílẹ̀ o, kẹ́ ẹ má sọ pé repentant bokoboko ni wọ́n. Bẹ́ẹ̀ làwọn ènìyàn pariwo pé ẹ wò, ohun tó ṣe kókó bẹ́ẹ̀ ni pé a ò lè wà pọ̀ mọ́ ẹ̀pin orílẹ̀-èdè, ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Bó tilẹ̀ jẹ́ pé ó dùn wá wípé àwọn agbésùnmọ̀mí wọ ìpínlẹ̀ Kebbi. Àbáwọn immigration officer àbáwọn kẹ́dùn nípa bí wọ́n ṣe pa wọ́n ní ìpínlẹ̀ Kebbi. Ṣùgbọ́n a dúpẹ́ fún Ọlọ́run o wípé ọwọ́ ti tẹ àwọn agbésùnmọ̀mí ní ìpínlẹ̀ Ògùn nílẹ̀ Yorùbá. Pàápàá jùlọ a tún dúpẹ́ o pé ọwọ́ ti tẹ àwọn agbésùnmọ̀mí ní ìpínlẹ̀ Port Harcourt. Fún ìdí èyí, ohun ìwúrí ńlá lélẹ́yìí o. Ẹ wo, Yorùbá ní ẹ mọ́ finá sórí òrùlé sùn. Yorùbá, ẹ wò, àsìkò ti tó, ẹ ti jí lójú oorun, ẹ má finá sórí òrùlé sùn. Bẹ́ẹ̀ lọ́kàn ní ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ Akin Fọlárìn. Ó ní kòkòrò tó jẹ̀gbá ìdí ìgbà ló wà. A fẹ́ lè sọ pé àwọn bá wa ní ìṣòro wa o, nítorí wọ́n ti ṣetán láti ta gbogbo wa lọ́pọ̀ fún àwọn aráabí tá a bá gbà wọ́n láyè. Síbẹ̀ gbogbo àwọn tọ́mù yìí àtúrí pé wọ́n tún padà fi wọ́n sílẹ̀. Ṣé ti rí i pé ibi tí ìṣòro ti wọlé Yorùbá rèé o. Tó ẹ̀gbọ́n kí lè rò báyìí lórí rẹ̀ la fi sọ pé ẹ bá wa share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ̀jọ̀ yàwó èèyàn pé Yorùbá Nation nìkan ní ọ̀dọ̀ àbáyọ o. A máa bẹ ọ bí ẹni bẹ ṣe àtẹ́lẹsẹ̀ yìí ó máa bẹ̀rẹ̀ o. Gbogbo ẹni tó bá wá láwọn ní dé ńkọ́, ó máa láwọn ní dé bá la fi ń kí yín pé ó dàbọ̀.